ẹ pẹ̀lẹ́ o, ẹ kú ọjọ́ mẹ́ta o, ẹ káàsán o, ṣáàfíà mo bá wa o, ṣọ́ọ̀dẹ̀ ń dùn, ṣé dùndùn ń dún, ṣé gbogbo ẹ̀ ń jọra wọn. Èmi ọmọ yín náà ni, ó tójọ́ mẹ́ta, ṣùgbọ́n mo ní ká sáré dá sí gbogbo àwọn ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́, ká dá sí ní ráńpẹ́ níwọ̀nba, gẹ́gẹ́ bí ẹni tí ò fẹ́ joyè alájàgbilà. Ohun tí ó sì jẹ́ ká dá sí ni pé ó jọ kan gbogbo wa ni, kò sẹ́ni tí ò kàn lóhun tí gbogbo wa jọ ń wò yìí. Bó tiẹ̀ jẹ́ pé àwa ti sọ pé a ti sọ àwọn èèyàn fi wá gún lágídí kó tó di pé gbogbo ẹ di bó ṣe dà yìí. Kódà ó ṣe ni láàánú pé a rí inú àwọn tí a jọ ń sọ̀rọ̀ tẹ́lẹ̀, tá a jọ ń pariwo, tá à ń sọ pé oko okun ni ibi tẹ́ ẹ fẹ́ lọ gbìn ẹ̀pà sí, ẹ mọ́ gbìn ẹ̀pà sí, ẹ padà ń bẹ̀, ẹ jẹ́ awọ́nà oko míì sàn ká tó gbìn ẹ̀pà wa. Wọn ò tẹ́tí sí wa o, ọwọ́ agbára náà fi mú wa kankankan. Èpè tán lé elépè, àṣàsí tán lé alásàsí, ọpẹ́lọpẹ́ Elédùmarè tí ò gbà fún wọn, tí ò jẹ́ kí gbogbo ìmọ̀ wọn, gbogbo èrò wọn lórí ọ̀pọ̀lọpọ̀ wa kó ṣẹ. Ṣùgbọ́n ó ṣe ni láàánú, ó sì yani lẹ́nu jọjọ pé lára àwọn tá a jọ ń pariwo ńgbà náà pé ó dẹ́ ń ṣe yóò dáa, kì í ṣe ìlókù wá kú, kì í ṣe ibi tó yẹ ká lọ ní. A rí nísìnyí wọn gan tó ń sọ fún wa pé ibi tí ọ̀rọ̀ wa dé dúró yìí o, ibẹ̀ gangan lọ̀nà wà, òun gan ló dáa jù. Kí ni wọ́n fi ń ṣàgbékalẹ̀ ọ̀rọ̀ wọn tó fi ń sọ pé kò sóhun tá a lè ṣe, ohun tó wà nílẹ̀ yìí òun gan ló wá dáa jù, òun gangan ni ká ṣiṣẹ́ títí ká roko tì. Fọ́pọ̀lọpọ̀ tó bá ní farabalẹ̀ tó sì ní béèyàn ṣe ń gbọ́ ọ̀rọ̀ lágbọ́yé láì tí ì fi ti ọ̀tẹ̀ kún, láì tí ì fi tọ̀tẹ̀ sí, fún ẹni tó bá fẹ́ gbọ́rọ̀ tó fẹ́ gbọ́ lágbọ́yé, tó tẹ̀ fẹ́ farabalẹ̀ gbọ́, tí ò fẹ́ fi ọwọ́ àbòsí bọ́. Ó dáa, ṣé ń jọ́ kínní àná ńgbà tá à ń sọ pé rárá kì í ṣe ohun tó kàn wá kù nìyẹn, kì í ṣe ọ̀nà bẹ̀ yẹn ló yẹ ká lọ. Ṣáwa tá à ń sọ bẹ́ẹ̀ ṣáà jẹ̀bi ni? Ṣé ohun tá à ń sọ ò dáa ni? Ṣáà mọ ohun tá à ń sọ ni? Ṣáà mọ ohun tá à ń ṣe ni? Bí gbogbo yín bá ṣe ń bá mi dáhùn ìbéèrè yẹn, tó bá jẹ́ pé ìdáhùn yín ni pé mọ ohun tẹ́ ń ṣe o, ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ọ̀rọ̀ rándanrandan ni, ọ̀rọ̀ tí ò mú làákàyè dání, tí ò mọ́gbọ́n dání ni o, irú ẹ̀yin yẹn mo gbọ́ titi yín, mo gbà. Àjẹpẹ́ yín náà wà lára ẹni tí ó nígbàgbọ́ nú wá Nàìjíríà. Ẹ̀yin náà wà nú ẹni tó nígbàgbọ́ nú wá Nàìjíríà, kò sì sí láìfi inú ẹ̀, kò sóhun tó burú mẹ́. Ohun tẹ́yin nígbàgbọ́ nú ẹ̀ nìyẹn, ohun tẹ́ dìbò fún nìyẹn, ohun tẹ́ dẹ̀ dúró tì nìyẹn. Èmi àti yín ò níjà. Ohun tẹ́yin kàn nígbàgbọ́ nú ẹ̀, èmi ò nígbàgbọ́ nú ẹ̀, nítorí pé nígbà kan èmi náà ti nígbàgbọ́ nú ẹ̀ rí. Ó dá àlàfo àárín kan ni ó wá yé mi pé ó tó nígbàgbọ́ nú ẹ̀ yìí wò àrọ́mọdọ́mọ ìrandíran bí ó ṣe mọ wà, bí ó ṣe mọ lọ́nu. Nǹkan tèmi náà bá lè ṣe sí kí n tètè gbégbèsè. Àwọn bàbá ti tàná, àwọn saka titi wọn, ibi tágbára wọn mọ ibi tán ṣe é dé, wọ́n fi lẹ̀. Nígbà tí a wá bẹ̀rẹ̀ ariwo, tá a bẹ̀rẹ̀ ṣíṣe gbogbo ohun tá à ń ṣe, èmi nígbàgbọ́ pé gbogbo ìgbà yẹn gan kò tí ì sẹ́nì kankan tí ó jẹ́ ọmọ Yorùbá tó jáde tó lóun fẹ́ gbé gbá àdìbò, òun fẹ́ jẹ ààrẹ. Nígbà tá a ti bẹ̀rẹ̀ sí pariwo ohun tá a fẹ́ ṣe àti ohun tá a fẹ́. Àmọ́ gbà tó di òjijì wí tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n jáde, ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe àwọn ọ̀rọ̀ ìgbé síra wọn, wọ́n á máa bú wa, wọ́n á máa sọ̀rọ̀, wọ́n á ní ọmọ Yorùbá ò ṣe rí, ọmọ Yorùbá kan tó jàjà fẹ́ ṣe,
wọ́n gbógun tí wọ́n ṣe gbá wọ́n ṣàwo. Ta ló sọ fẹ́yìn wèrè afọ́fúngbẹ́mu pé ẹnìkankan gbógun ti ọmọ Yorùbá tó fẹ́ ṣèjọba? Oníkálukú ló ní mission tiẹ̀, oníkálukú ló ní ohun tó nígbàgbọ́ nú ẹ̀, oníkálukú ló ní èrò tiẹ̀. Mo sì nígbàgbọ́ pé ohun táwa nígbàgbọ́ nú ẹ̀ àti èrò titi wa a ti fi hàn kó tó di pé ẹni tí ẹ̀ ń sọ pé ká dákẹ́ fún yẹn kó tó di pé ó jáde tó sọ pé òun ní ìfẹ́ sí láti ṣe ààrẹ. A ti wà lórí ìrìn àjò titi wa, a ti mọ́nà ẹ̀pọ̀n, a ti ń rìn, a ti ń sọ ohun tá a fẹ́ àti bá a ṣe fẹ́ kó lọ kó tó di pé bàbá wa yẹn jáde pé àwọn fẹ́ di ààrẹ. Ẹ̀yin sì kọ́ lẹ máa wá ṣàlàyé fún wa bí bàbá ṣe lọ́gbọ́n tó, bọ́n ṣe nímọ̀ tó àti gbogbo ohun tán lè ṣe. Ẹlòmíì gan tí ò mọ nǹkan kan tó jẹ́ pé nǹkan tó bá ti sọ létí ẹ̀ tó bá ti gbọ́ náà lòun náà mọ̀ sọ káàkiri. Òun fúnra rẹ̀ ò lè ṣèwádìí, kò ní ìmọ̀ kankan ju nǹkan tó bá ti gbọ́ lẹ́nu àwọn èèyàn lọ. Everybody jáde, wọ́n yọ síbí, wọ́n yọ fọ́ọ̀kì, wọ́n yọ jígà, wọ́n yàdá, wọ́n yàké, wọ́n láfi táwọn bá sá wa pa. Apariwo ayányányányán akéńgbà yẹn pé a nífẹ̀ẹ́ bàbá yìí, kì í ṣe pé a nífẹ̀ẹ́ bàbá yìí. Àmọ́ tá à ń sọ ni pé gbogbo ọpọlọ gbogbo tí bàbá yìí láwọn fẹ́ ṣe ẹjọ́ wa lọ lò ó fún wa lọ́dọ̀ àwa tá a jẹ́ èèyàn wọn, tá a máa mọyì wọn. Ẹjẹ́ àtètè lọ gbé omi tuntun kaná ká tó dá lásì. Wípé oko okun leléyìí tẹ bá ń lẹ̀ tẹ sọ pé ẹ jẹ́ ká mọ́ gbin ẹ̀pà síbẹ̀, ẹ mọ́ gbin ẹ̀pà síbẹ̀. Ẹjẹ́ awóko bòmíì lọ ká wá ṣe kí ni ká ṣẹ̀ṣẹ̀ wá gbin ẹ̀pà wa síbẹ̀. Wọ́n ní rárá. Torí kọ́rọ̀ wọn bá lè dùn, wọ́n dàrú mọ́ wa lọ́wọ́, wọ́n là fẹ́ràn bàbá yẹn ni, wọ́n là ń bú bàbá yẹn ni. Ẹlòmíì tí ẹ̀ ń ṣépè lé àwọn ọmọ àtàrà ọmọdọ́mọ ẹ̀ ni ó ṣe rí fún wọn. Àṣà ń wò wọ́n ràn. Abára wa fà títí ó dáa, wọ́n ṣe bọ́n ṣe fẹ́ ṣe. Ẹ má sì mí gbọ́ o. Èmi ń sọ àwa kàtígórì àwa tá à ní interest nínú election kankan ní Nàìjíríà ni o. Mi ò sọ kàtígórì àwọn tí wọ́n ń polongo Òbí o. Mi ò sọ kàtígórì àwọn tó ń polongo Sowore o. Kò sí nǹkan tó kàn mí pẹ̀lú politics as of right now. Láti gbà yẹn títí dìsìn kò sí ohun tó kàn mí pẹ̀lú politics. Nítorí pé mo rí pé politics tí ò lè lérè òun ni. Ọ̀pọ̀lọpọ̀ yín sì ni ẹ mọ ibi tóbìnrin ń gbà bímọ kẹ́ tó mọ ní kókó dì síná. Ọ̀pọ̀lọpọ̀ yín ló mọ òótọ́ tó wà ń di ọ̀rọ̀ yìí. Ìbéèrè pàtàkì kan wà ńlẹ̀ tó yẹ kí gbogbo yín mọ bira yín, tọ́pọ̀lọpọ̀ dẹ̀ ń bi yín tẹ́ ń ṣe bíi pé ẹ gbọ́ pé wọ́n ń béèrè yẹn nítorí pé ẹ fẹ́ dáhùn. Ẹ̀yin náà mọ̀ pé tẹ́ bá máa fèsì sí béèrè yẹn ó máa tako gbogbo tẹ́lẹ̀ gbàgbọ́ tẹ́lẹ̀ gbé dání, torí ẹ̀ lẹ ṣe fẹ́ fèsì sí ìbéèrè yẹn. Kí ni ìbéèrè yẹn ni pé ó dẹ̀ jẹ́ ká gbà pé gbogbo á ní ó yá bọ́n ṣe sọ yẹn náà ló ṣe rí. Ó yẹ jẹ́ àtẹ̀lé bàbá yìí. Ó yẹ jẹ́ kí bàbá yìí ṣe ọdún 8. Ìbéèrè kan tó ṣe pàtàkì tá a ti ń bi yín látọdún tó ti pẹ́ ni pé lẹ́yìn ọdún 8 sẹ́ kí ló máa ṣẹlẹ̀? Kò séèyàn kankan tó dáhùn béèrè yẹn. Torí tó bá lọ fẹ́ jáde ó fẹ́ sọ fún mi pé ẹ tẹ̀ jẹun lọ́dún 8 yẹn náà ká tó wá máa wò nǹkan tó máa ṣẹlẹ̀, má sọ fún ẹ pé afọ́fúngbẹ́mu ni ẹ́. Ó yẹ lẹ́nu tó yẹ kó máa gbé láwùjọ èèyàn. Nítorí pé ibi tí nǹkan bá ti dẹrùn, ibi tí ìfẹ́ ti wà, tí rẹ́pọ̀ ti wà, tí ò sí ẹlẹ́yàmẹ̀yà, tí ò sí ẹlẹ́sìnmẹ̀sìn ló ti lè máa sọ yẹn pé ẹ tẹ̀ jẹ́ kán kọ́kọ́ ṣe ọdún 8 yẹn náà ká tó wá mọ̀ nǹkan tá a ṣe. Kì í ṣe níbi tí ẹlẹ́yàmẹ̀yà ti wà, tẹ́lẹ́sìnmẹ̀sìn ti wà ló ti máa pàrọwà fún àwọn tó ń bá lọ́gbọ́n lórí tán ní làákàyè pé ẹ tẹ̀ jẹ́ àkọ́kọ́ dúró náà kán kọ́kọ́ sọdún 8. Ìbéèrè tó nílò ìdáhùn ni, tó dẹ̀ yẹ kí gbogbo èèyàn dìde sí, kí wọ́n múra sí pé ẹ gbọ́ náà lóòótọ́ lẹ́yìn ọdún 8 kí ni ó ṣẹlẹ̀? Kí la fẹ́ ṣe? Bó la ṣe fẹ́ ṣe? After 8 years, what next? What's going to come after that? Torí mi àtẹ̀yìn má jẹ́ àtanra wa, gbogbo yín lẹ ti mọ̀ pé ohun tó náà wọ́n ń ṣe rotation ni. Ó sì ti di dandan. Gbogbo ohun tó wù kó ṣẹlẹ̀,
bí bàbá ìbá wọlé tán máa ṣọdún mẹ́jọ tán àwọn ará Òkè Ọya ò ní gbà wọn láwọn ló tún kàn. Oúnjẹ ló fa ìbéèrè táwa ń bi yín pé lẹ́yìn ọdún mẹ́jọ kí ni ó ṣẹlẹ̀? Ṣé lẹ́yìn ọdún mẹ́jọ yẹn já gbà pé ohun tí gbogbo alérò ń gbà pé yóò ṣẹlẹ̀ ló wá ṣẹlẹ̀? Àwọn ará Òkè Ọya, àwọn ìrankíran àwọn ẹranko wọn wọ̀nyí, ẹni tí ìbá ṣe ẹranko kò ní láti kára ẹ̀ mọ́ àwọn tí mò ń pè lẹ́ranko. So kò ní ìdí kó wá bá mi pé mò ń pè gbogbo yín lẹ́ranko. Ṣé ẹranko nìwọ? Àwọn ẹranko lèmi ń bá wí. Àwọn ọmọ ìrankíran yẹn, àwọn ẹ̀yàkẹ̀yà yẹn tí wọ́n ní nǹkan kan tó jẹ́ pé kí náà ń pè wọ́n ná, àfòmọ́ àbájẹ lójú onílé ní ká pè wọ́n. Àwọn ò ní nǹkan kan tí wọ́n lè fún ẹ tó lè jẹ àǹfààní lára wọn, àfi kán wá máa so mọ́ ẹ lára, kán wá máa táàpù gbogbo resources tó wà lára ẹ. Wọn ò wá ní táàpù resources pé káwọn fi survive o, wọ́n á fẹ́ gba gbogbo resources yẹn lọ́wọ́ ẹ pé àwọn làwọn fẹ́ máa control ẹ ni. Now ìbéèrè yẹn ni everybody ń avoid now. Toro yà mí lẹ́nu pé lára àwọn tá a rò pé orí wọn pé tẹ́lẹ̀ pé àwọn náà rí gbogbo kíní yẹn bó ṣe jẹ́ pé we can now see some of them that are now saying ó ti di dandan ní choice o, gbogbo yín o, a gbọ́dọ̀ ṣe kíní ká, a gbọ́dọ̀ ṣe gbàṣàwo ni o. Now pé gbogbo wa dandan, we have to abandon what we already knew, what we believe in, and support Baba Tinubu, because if we don't, ìyà àjọmọ Yorùbá. In the first place, why tí gbogbo ẹ̀yin tẹ́ ti wá tẹ́ ti Baba Tinubu lọ́bẹ̀, why tẹ́ force wa nígbà tá à ń sọ fún yín pé rárá ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ yẹn, báyìí ni ẹ jẹ́ àṣẹ. Kí ló dé tẹ́ lọ wú agbára tẹ́ fi tipátipá wọ́ wa lọ bí tí a wà ní ìsìn? Ìgbà tẹ́ wá débẹ̀ tí ò wá dẹrùn mọ́, ẹ wá fẹ́ máa force wa pé by force o, a ní láti support wọn nítorí pé wọ́n ṣáà ti wà ń bẹ̀ ná. Okay, in the first place, nígbà táwọn sọ pé kán má lọ bẹ̀, kán jẹ́ ká lọ dá títí wa ṣe ni, ká má gbin ẹ̀pà sóko okún. Kí ló dé táwọn ò gbọ́ sí wa lẹ́nu ń gbà yẹn? Kí ló dé tí gbogbo ẹ̀yin tẹ́ tẹ̀lé wọn gbà yẹn tẹ́ ẹ̀ gbọ́ sí wa lẹ́nu? Then ẹ̀yin tí ẹ wá wà nú ẹ̀yin tí a jọ ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé ibẹ̀ yẹn kọ́ lọ́nà wà, tẹ́ wá fẹ́ máa convince wá ń sìn pé àní choice mọ́ nígbà tó dẹ̀ ti dì bẹ́ẹ̀ yẹn. Ṣé bá a ṣe fẹ́ máa gbélé ayé wa lọ nìyẹn? Sọ̀rọ̀ tẹ́yin náà ń sọ létí ara yín ṣó bọ́pọlọ mu, ṣó bá làákàyè mu pé because ẹ máa rántí pé gbogbo tẹ́ bá ti ń ṣe foundation lẹ́ ń lé kalẹ̀. Because in essence what you are trying to say now ni pé ó ti dìbò ṣe dà yẹn, so ní choice, we just have to go with them. So tó bá tún wá di ìgbà tí wàhálà míì bá ń bọ̀, táwa kan bá tún ń pariwo, then definitely ẹlòmínà tún force wa pé a mú wọn gbà ń dandan nígbà tá a bá kó bọ́ wọn lọ́wọ́, gbogbo àwọn àjọ lọ́mọ rán gbogbo wàhálà tó bá dé ń bẹ̀. Ṣé ẹ fọ́ fún gbẹmù ní sórí yín ò pé ni? Sọpọlọ yín lọ ni tẹ́ tún gbójú gbóyà tẹ́lẹ̀ mọ́ wá jáde wá mọ́ sọrú ọ̀rọ̀ yẹn fún wa pé we don't have a choice now. We do have a choice. Ṣáwa la tì wọ́n pé kí wọ́n lọ tí ọrùn bọ bí tí wọ́n tọrùn bọ ni. Don't forget, I've told you, I'm not interested in any political party. I don't have any candidate. I don't hate anybody. I love everybody. Ọwọ́ téèyàn bá gbé wá sọ́dọ̀ tèmi ni máa gbé padà fún. Torí fátèmi mú wáyé nìyẹn. Ọwọ́ tó bá gbé wá sọ́dọ̀ mi ni máa gbé padà fún ẹ. Ìfátèmi mú wáyé nìyẹn. Mi sì báyàn dùn nǹkan. So in essence, what I'm trying to say, ṣé ohun tí gbogbo àjọ fi ń ṣeré ta rẹ̀ ń ṣeré ta rẹ́rìn tí ò ní ìtumọ̀ sí wa, ta rò pé kò ní mínì, torí lẹ́nu ọjọ́ mẹ́ta gbogbo yín lẹ gbọ́ nǹkan tí àwọn àfáà wèrè Òkè Ọya àtàwọn kọ̀ọ̀kan nú wọn nílẹ̀ Yorùbá tí wọ́n ń sọ fún yín pé kèfèrí infidel ni gbogbo ẹ̀yin Christian. Tí wọ́n bá lè máa sọ bẹ́ẹ̀ yẹn sẹ́yìn Christian, that means kí ni wọ́n ń pe àwọn èèyàn tó jẹ́ oníṣẹ̀ṣe àtẹni tó bá lóun ò bìlífù nù nǹkan kan rárá? Kí lẹ rò pé wọ́n ń pè wọ́n? Ṣó tún wá rí wọ́n tó ń pè rẹ̀ ní mùsùlùmí? Ṣùgbọ́n táwọn ò rí ẹ bí irú mùsùlùmí táwọn ń sọ, ìwọ gan you are joking. Ìyà tí ó jẹ gbogbo yín, ìyà tí ó jẹ gbogbo yín, ó ń ṣe warm up lọ́wọ́ ni o.
ìyà tó máa jẹ gbogbo yín ó ń warm up lọ́wọ́ ni, kò tẹ̀ tí bẹ̀rẹ̀ exercise. Ó ń warm up lọ́wọ́ pé jẹ́ kóhun tiẹ̀ kọ́kọ́ warm up kára kọ́kọ́ gbogbo ara kọ́kọ́ nànà kóhun tó bẹ̀rẹ̀ exercise. Nítorí everybody ń wọ̀rọ̀ yẹn sí, mo mọ̀ pé wèrè àpọ̀dà míì nígbà tó gbọ́rọ̀ yẹn àbí tó rí kinní yẹn, àwọ̀ ara rẹ̀ ni yes, we are taking over, àwa la ní ìlú wo, ìyà ó jẹ, sàn bẹ̀ sí ẹ lára. Jẹ́ ń fún ẹ lápẹẹrẹ ìyà tó máa jẹ. So nígbà tí wọ́n máa lọ attack àwọn ìlú tán attack ní Kwara, gbogbo àwọn láfíà jí nǹkan kan ìgbà wo. Most of àwọn ibi tó rí tó ń gbọ́ tán náà attack yẹn, àwọn tó pera wọn mùsùlùmí ló pọ̀ ńbẹ̀ o. Àwọn náà pọ̀ ńbẹ̀ o. So wá bí rẹ̀ léèrè wo àwọn tán náà fi ilẹ̀ lẹ́nujọ́ mẹ́ta tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ gbà kalẹ̀. Kí ló gbọ́ tí wọ́n náà sọ pé torí ẹ̀ làwọn ṣe wá invade ìlú àwọn táwọn wá kó àwọn. Wọ́n náà sọ pé àwọn fẹ́ fún wọn lẹ́sìn lẹ́rọ̀, wọn gbà lẹ́rọ̀ ló jẹ́ káwọn wá jí wọn kó. Mo ti kọ́kọ́ sọ fún ẹ pé apá abi tó ń wò yẹn tán ti kó àwọn èèyàn yẹn, mùsùlùmí ló dominate ibẹ̀ o. Which tells you pé àwọn tó wá kó wọn ò rí wọn bí mùsùlùmí. Whatever type of Muslim those people over there call themselves, these people that are doing this stuff to them don't believe they are Muslims. So ìwọ tó tiẹ̀ wá sí nínú wọn rárá, tó tiẹ̀ bá wọn ṣe rárá, tí wọn náà dákẹ́ tó ń rẹ́rìn. Ẹ rántí pé jọ́ kìíní àná gbà tán bẹ̀rẹ̀ kìíní ìtàn pariwo Muslim ticket. Àwa kan jáde a sọ fún yín pé yes, tabaníkà wò ó pé ṣóbófin mu ṣóbójú mu, yes. Any party can present any candidate. Their religion should not matter. But I also ìdí fún yín tó fi matter ní Nigeria. Nigeria is a special case in everything tẹ́ bá fẹ́ ṣe. Ẹ máa rántí, always put that keyword. Nigeria is a special case. Lè apply rules tẹ́ apply to every other countries tó ti wà developed tí wọ́n practice democracy. Lè apply ẹ̀ sí Nigeria. Nigeria as a secular state tí àwọn kan ń gbógun, tí wọ́n ń gbé ìgbésẹ̀, tí wọ́n ní àwọn máa islamize yín, tí wọ́n sọ pé àwọn máa introduce sharia làwọn máa fi rule yín. Maybe most of you don't understand what they meant by this sharia. I know some of their clerics will come out and preach to you. Àwọn tó ń sọ yẹn wọn lágbèkalẹ̀ ni wọ́n ṣe, ẹ jẹ́ kán tàn yín sí tán. Ojú èmi àtẹ̀yin ló ṣe máa ṣe. Ẹ wá mọ̀ pé gbogbo àwọn tó ń dánu fún yín tán sọ fún yín pé àwọn yẹn ni ò lágbèkalẹ̀, kò ń sọ tí sharia sọ nìyẹn, irọ́ ni gbogbo ẹ̀. Má gbọ́ ọ̀rọ̀ tẹnu tèmi o, má gbọ́ ohun tí mò ń sọ. Go online, ṣe bó mú fóònù dání, sórí fóònù tó mú dání tó fi lọ ń wo àwọn tí wọ́n ń ṣìdílẹ̀, àwọn tí ọkọ àtìyàwó ń jà, àwọn tó ń fògùn gbọkọ lọ́wọ́ ara wọn, àwọn tí wọ́n sọ fún yín pé ìyàwó ilé kó lọ mọ bá bàbá ọkọ ẹ̀ sùn. Fóònù tó mú dání tó fi lọ ń wo àwọn tó sọ pé tó bá ti lọ chọ́ọ̀chì, ìyàwó pásítọ̀ yín ni kó lọ wọ́nà bó ṣe máa bá sùn. Tó bá ti lọ chọ́ọ̀chì, pásítọ̀ chọ́ọ̀chì ni kí wọ ìyàwó ilé kó lọ wá bí ó ṣe bẹ́ẹ̀ sùn. Àwọn yẹn ni kẹ́ máa tẹ̀lé, kẹ́ máa wò, kẹ́ máa rẹ́rìn. But when all this stuff comes down, ẹ má blame anybody o. Ẹ má blame anybody o. Everybody should go and blame themselves. Ẹ rántí àti ọdún bíi 4-5 sẹ́yìn tá ti ń pariwo àwọn ọ̀rọ̀ ẹ fún yín. Ẹ tún wá rántí èní papọ̀ mọ́ pé no, you should blame yourselves and don't blame anybody. Nítorí pé a pariwo ayanyanyan akékèké pé kọ́rọ̀ má dì báyìí. Kọ́rọ̀ má dì báyìí. Ẹ má jẹ́ ó lọ báyìí, ẹ má jẹ́ àgbà kìíní láàyè. Ẹni rárá. Most of you that believe in your so-called daddy GOs and mommy GOs, where are they now? What can they do? Where are they now? What can they do? Àwọn tó ń fi yín pawó kiri. Tó yẹ pé báàgì owó ni wọ́n máa lọ ń gbà lásán rock tó ń bá ti lọ síbẹ̀. You continue to follow them like fools, buffoons. You don't ask questions. Mi ò ní any grievances against anybody. But the truth must be told. Gbogbo àwọn ọmọ tó jáde tí wọ́n ń pariwo fún yín, tí wọ́n ń la àwọn nǹkan kan yé yín, tí wọ́n ń gbé jáde tó dẹ̀ ń fẹ́ rí tì, tí wọ́n dẹ̀ sọ pé ṣebí inú bí iná kọ́ sí ibẹ̀ láti kà á, tí wọ́n dẹ̀ ń sọ fún yín. But yet, people don't listen. A máa dákẹ́ until it is too late. Okay,
Ìkan ni mo fún yín l'example yẹn. But wọ́n kọ́wọ́ wa bọ́ sọ̀lọ̀ tán sí. Some fools, some idiots are coming out and say, we just have to support them. This is the only solution we have now. This is the only way out. It's not the only solution. And it's not the only way out. Because in the first place, we shouldn't have been in this situation if they would have listened when we were telling them. So why are you trying to force all of us now to accept something that we all knew was wrong right from the start? And then now you want to put the blame on us. Support ọmọ ìyá yín, ọmọ ìyá yín. Ṣé wọ́n sọ fún ẹ pé mi lọ bí kankan mo dúró mo sọ pé bàbá Tinubu ń ṣe ọmọ ìyá mi ni? That is not the bone of contention. That's not what is on ground. Stop fooling yourself and stop lying to people. Ṣé kan wá gbé ẹ̀yà mi síbẹ̀ ni? Tán bá gbé ẹ̀yà mi síbẹ̀, ó mọ̀ pé ìyà ó jẹ Yorùbá. In the first place, 4 years ago, 5 years ago, this is not the way to go. Why didn't you all listen to us? Now you are scared. Igbeya, tí ọmọ ìyá yín ò bá retain ẹ, wàhálà máa wà. Why are you scared? We have a problem. We all identify our problems. And we all tried our best to provide solutions. Yes, we are not politicians. We don't know how this game plays in the midst of politicians. But we have common sense. And we understand some things. We brought it to you all. At least we've tried enough by identifying the problem and telling you that, okay, these are the problems we have. And these are the likely solutions. How come nobody, not even one single politician, thought about it and say, what these young men and women are saying makes sense? Let's sit down with them. Let's ask them. Ṣebí ẹ̀yin bàbá wa lẹ kọ́ wa pé ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ ẹ̀fẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Ẹ dẹ̀ tún sọ fún wa ní ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tàgbàlagbà ò lè wá kèrègbè. So how come ẹ̀yin àgbà sìn tí ẹ wá follow ohun tí àwọn bàbá ńlá bàbá wa tí wọ́n fi kọ́ wa dàgbà tí wọ́n fi tọ́ wa? Kí ló dé tẹ́ ẹ máa apply àwọn words of wisdom yẹn tẹ́ máa apply sínú gbogbo ohun tẹ́ ń ṣe? Now ńgbà tí gbogbo ẹ wá fẹ́ boomerang, some fools, some idiots are now coming out and saying, this is the only choice we have. We don't have any other choice. Now the choice you are selling to the people is already pointing towards something bad. If care is not taken. It's already, there are signs all over that what is going to come at the end of this is not going to be palatable for anybody. Àti gbogbo yín tẹ́ lọ ń gbowó tẹ́ ń gba gbogbo tẹ́ ń gbà tẹ́ ń ṣe gbogbo tẹ́ ń ṣe gbogbo yín lẹ máa jẹ ńbẹ̀. Bẹ́ẹ̀ bá sí ńbẹ̀ tẹ́ bá jẹ nú yà yẹn ẹ láwọn family tó máa jẹ ńbẹ̀. It's a shame on all of you. Shame on all of you. And then pariwo pé ǹtẹ́ lè pẹ́ like ẹ̀ like ẹ̀ ju ẹni kankan nínú wa lọ. Ẹ̀ like ẹ̀ ju ẹni kankan nínú wa lọ. Olè àtẹnujẹ ló ń bá yín kiri. And I know the man himself knew. He knew pé àtẹnujẹ ló ń bá ọ̀pọ̀lọpọ̀ yín kiri. I promise you. Tí situation yẹn bá arise, tí opportunity yẹn bá dé. Tán bá ní kí bàbá yẹn máa wèèyàn tó rò pé òun lè trust. Tán bá kó àwọn tó ń takò bàbá yẹn tán dúró tán tí wọ́n kúrò. Tí bàbá yẹn dẹ̀ mọ̀ pé òótọ́ ni wọ́n dúró lé lórí, tán bá kó wọn lẹ̀, tán bá kó yín lẹ̀. Bàbá yẹn máa nawọ́ sáwọn tẹ́ rò pọ̀ tá ẹ̀ ni. Ó máa ní, these are the people I want around me. Because he knows the truth. And he knows those of you that are just out to make money. Or become politicians. There's nothing wrong with that. What is wrong is if you are doing it at the expense of other people's life. It is wrong. Totally wrong. Imagine. Mo gbọ́ tí idiot kan sọ pé
Don't forget, I don't belong to any political party, and I'm not a diehard fan of anybody in politics. No. I vote my conscience. Anytime I need to vote, I vote my conscience. That's all I can tell you. My vote doesn't have to go towards a party line. No. I look at the candidate and I do my research on them. And if I think, okay, this is the best choice, then I go for it. But I don't belong to any political party. I'm saying that so we don't mix things up. Torí mo mọ̀ pé nǹkan tẹ́lẹ̀ mi máa gbé wá nìyẹn. Bóyá àwọn party kan sanwó fún ẹnìkan àbí wọ́n ṣe kinní kan. Look at me, wò mí dáadáa. Wò mí dáadáa. Torí gbogbo ebúté máa ń bú gan. Wọ́n ń wo Facebook ni, wọ́n ń wo YouTube ni. Go and look at my pages. Wà á rí pé torí tíyín gan mo ṣe mọ̀ ń gbà mí tí mi ò ṣe ń ṣe fídíò. Because I want you guys to understand that not all of us are living off whatever is going to come off this social media. Yes, we could if we want to. And nobody can stop us if we decide to. But just to prove to some of you that no. Not everybody you see online talking on social media came for money or for fame or whatever you guys think people are doing it for. Some of us are doing it because we deem it necessary. We deem it necessary. We see it as the right thing to do. So that our people will not be hunted like animals. Now, èèyàn kan sọ̀rọ̀. Ó ní mímọ̀ kan tán ní Adeleke ní kan ṣe pẹ̀lú man tó declare pé níbi tó ti ń sọ̀rọ̀ tán ní ẹni tó bá wá ṣe kìnnìkan wọ́n máa pa ni lọ́sùn. Ìwọ náà gbọ́rọ̀ yẹn. Gbọ́ ọ̀rọ̀ tó jáde lẹ́nu ẹni yẹn. Ẹni tí ó bá ti dìbò fún APC àwọn máa pa. Ìjọ wo láti bẹ́ẹ̀? Ìwọ dìndìnrín kan wá fẹ́ sọ pé ká má sọ̀rọ̀ ká dákẹ́. Ẹni tó sọ pé àwọn máa pààyàn yẹn Yorùbá ni. Àwọn tó sọ pé òun máa pa yẹn Yorùbá ni wọ́n. Because ká tó sọ̀rọ̀ ẹni yẹn Yorùbá ló gbọ́dọ̀ wà ń bẹ̀ o ṣẹ́ mọ̀. Tán bá ti lọ gbà á, ikú ti dé bá gbogbo Yorùbá. Ikú yín wo ló dé bá gbogbo Yorùbá? Ẹ̀yin gángan lẹ̀ ń sún Yorùbá lọ sóko parun. Ẹ̀yin gángan lẹ̀ ń gbé Yorùbá lọ ibi tí ojú òkò bá wọn. A ti sọ fún yín, a ti béèrè lọ́wọ́ yín pé okay, gbogbo ohun tí bàbá Awólọ́wọ̀ ṣe kalẹ̀ fún wa ní Western region níjọ́ kìíní àná dà lénìí. Ṣebí gbà táwọn ẹ̀yà kẹyà àwọn ọ̀ràn kíran ìtàn bọ́ síbẹ̀, wọ́n make sure pọ́n bà gbogbo ẹ̀jẹ̀, èyí tí ò ṣe bàjẹ́, wọ́n gbà lọ́wọ́ wa, wọ́n forúkọ Nàìjíríà lé lórí. Some of you will also come out. Ẹ máa ṣe debate on behalf of these hoodlums. Àwọn wèrè wọn wọ̀nyí tí ò ní kan ṣe tó yẹ pé ẹ̀mí èèyàn náà wáyé wá gbà ohun tó ń kà nú nǹkan tó ń pè lóhun tán tọ́pọ̀lọpọ̀ wọn láwọn fi ń ṣẹ̀sìn ohun tó ń kà ń bẹ̀ bíi pé kán ṣàti ráwọn èèyàn kan nítorí nǹkan ọ̀rọ̀ àwọn ènìyàn tán fẹ́ jí kán categorize wọn as ẹni tí ò ní gbàgbọ́ nú Ọlọ́run kán wá láwọn lọ ṣe nǹkan tí wọ́n yẹn sọ fáwọn pé káwọn lọ ṣe. Ìwọ tó bá bìlífù yẹn ni kò sọ pé wọ́n ò bìlífù ẹ̀ but don't tell me pé kò sí ńbẹ̀, ó wà ńbẹ̀. Ìwọ tó bá ń fi làákàyè ṣe tiẹ̀ tó ń fọmọlúàbí ṣe tiẹ̀ ni kò sọ pé èmi ń fọmọlúàbí sí tèmi mo dẹ̀ fi làákàyè sí, but don't come and tell me pé kò sí ńbẹ̀. I've read it, I've seen it, and I've heard their clerics from the Arabian countries confirming it that was what was written there. A dẹ̀ ti rí inú àwọn àfáà Yorùbá yín náà tó ti jáde tó ní bọ́n ṣe kọ́ síbẹ̀ nìyẹn. tó irú àwọ̀ lẹ́yìn fẹ́ máa pa fún wa. Ẹ̀yin kan dẹ̀ ń jókòó tí wọ́n ń gbé yín mọ́ra, ẹ̀yin náà dẹ̀ ń rẹ́rìn ẹ̀dẹ̀ ń ṣe bíi pé you don't understand what is going on. Ọ̀run yá bọ̀ ni kò ń sọ̀rọ̀ ẹnìkan. Everybody is laughing as if it's a joke. Ona ṣe ní Donald Trump sọ pé every time tó ń bá ti come online Nigeria wọn lè má pààyàn lẹ́rìn. Yes, ọ̀rọ̀ tó la ẹ̀mí lọ ẹ̀rín làwọn máa wá fi pa gbogbo ayé lórí social media as if it meant nothing. Wọ́n náà sọ pé
bàbá tó sọ̀rọ̀ yẹn pé kán lọ gbé, right? Àwọn kan ń jáde wọ́n sẹ́ pé political witch hunting ó ṣe lè ní kán lọ gbé igbá kan àwo kan, wọ́n ṣe ní kán lọ gbé. Didn't you hear the statement? Obìnrin tó ń sọ̀rọ̀ yẹn náà lẹ́yìn bàbá yẹn, did you hear what they both said? Ìwọ tó o bá ti dìbò fún APC ń bí ikú ni. Ìjọ wo ló di yẹn? In this age and century, ìjọ wo ló di yẹn? Àwọn wèrè tí wọ́n mọ̀ ní àwọn baba ńlá baba wọn la pààyàn, ẹ̀sìn baba ńlá baba wọn ló ń mẹ̀jẹ̀ ló ń pààyàn. Wọ́n rẹ́ nìyẹn sìn o, ẹni tó sọ statement, àwọn méjèèjì tó sọ statement yẹn, wọ́n rí wọ́n sì pé these are the type of people you should tag apààyàn. Ẹni tó lè lanu torí pé àdìbò ó fẹ́ ṣolórí ò ṣolórí, ṣé dandan lèèyàn fi ń ṣolórí ni? Ṣé dandan lèèyàn máa fi ń ṣolórí ni? Tó fi wá dogun pé bẹ́ẹ̀ bá ti ṣohun tá a fẹ́ ẹgbẹ̀mí wọn. Ojo kan dùn mí lọ́rọ̀ Governor Adémọ́lá Adélékè ni pé if you have this type of power láti declare pé kán lọ arrest àwọn èèyàn kan tó sọ̀sọ̀kúsọ, kí ló ń wò látijọ́ ẹ̀? Wèrè tó ń pera ẹ̀ ní Mufti Tahun níwò, gbogbo ohun tó ti sọ ó worst ju ohun tó sọ páwọn ènìyàn ń sọ ìtàn sọ yìí lọ. Why is that man still walking around freely? Why tá a gbọ́ bẹ́ẹ̀ nígbà tó ń sọ gbogbo ìsọkúsọ yẹn pé ó ti ní kí wọ́n lọ gbé? Ẹ̀ǹkẹ́yọ̀ kan tó ń dùn mí nìyẹn. Pé oh, so you are there and you do see all this stuff that these people are saying, but you let that hoodlum alone. You let him continue doing what he's doing. Oh, so nkankan. And then ó ṣe ní láàánú pé we are all sitting down and watching these people. Wọ́n dẹ̀ ti ń parade gbogbo kíní, wọ́n ti pa lówe, wọ́n ti sọ lẹ́nà fún wa. Ẹ má gbàgbé, èyí tó pèrè Mufti Tahun níwò, ó ti sọ, ó ní any president, any minister, any governor, any senator tí wọ́n bá bí dá, ó ní torí àwọn làwọn pọ̀ jù. Ó ní wọn tó bẹ́ẹ̀, ó sọ ń gbà yẹn o. Because all of us did shows on it. We told you guys. We even call out all the senators. We call out all the ministers, commissioners, and governors. Like, what are you looking at? Can somebody say something about this? But gbogbo wọn dákẹ́ fẹ́mú. Ibẹ̀ ló yẹ kẹ́ ti fura pé wọ́n ti gbogbo àwọn tẹ́ ń pè lólórí yín, àtèyí tẹ́ pè ní Christian nù wọn, àtèyí tẹ́ pè Muslim, wọ́n ń tàn yín ni. They are all cowards. Ọmọ ojo ó ní gbogbo wọn pátápátá, kò sọ́mọ kọ́nu wọn. Ọmọ ojo ní gbogbo wọn nítorí pé irú statement tí wèrè yẹn sọ. Ìgbà tí àwọn wèrè kan fẹ́ máa sọ orú ẹ̀, tí wọ́n fẹ́ máa gbérù wá yẹn wá sí Uganda, ẹ lọ gbọ́ ohun tí ààrẹ orílẹ̀-èdè Uganda sọ fún wọn. Ẹ lọ gbọ́ ohun tí ààrẹ orílẹ̀-èdè Uganda sọ fún wọn. Ó ní tábà láwọn ò ní sense, ó ní kán máa bọ̀ àwọn máa teach wọn sense ń bí báyìí. Mo rí fọ́nrán kan téèyàn kan fi sọwọ́ sí mi. Gambia ń bẹ̀ yẹn, nílẹ̀ ilẹ̀ ń bẹ̀ yẹn sí Nàìjíríà. Tọ́pọ̀lọpọ̀ bá máa sọ, wọ́n á ní Mùsùlùmí ló dominate bẹ̀ àbí ló pọ̀ ń bẹ̀. Fọ́nrán tẹ́nìyẹn fi sọwọ́ sí mi, ẹni tó fi fọ́nrán yẹn sọwọ́ sí mi, ẹni tó ń ṣiṣẹ́ ológun ni, amòfin ní Nàìjíríà. Olófi sọwọ́ ránṣẹ́ sí mi wá sọ, ó ní kí n wo ohun tí wọ́n ṣe fẹ́ ní Gambia. Ó ní kidnapper lẹ́ni yẹn, ajínigbé, olójíyàn gbé, wọ́n gbá mú. Mi ò lè fi fọ́nrán ohun tó ń ṣe fún hàn yín. Èmi gan wo fọ́nrán yẹn, mo ní láti pa lóhun tó ń ṣe fún. Wọ́n gé etí ẹ̀ méjèèjì, wọ́n kó sí lẹ́nu. Wọ́n gé etí ẹ̀ méjèèjì, wọ́n kó sí lẹ́nu. Ó tún jáde, wọ́n tún kó sí lẹ́nu, wọ́n ní kó jẹ́, ó jẹ́ o. Kò ní choice. Tó ń pẹ̀lú yẹn ni wọ́n dá sunlẹ̀. Bí ìgbà tí wọ́n ń gé ẹran náà fi àdá gé bí orókún ẹ̀ méjèèjì. Ibi orí orókún ẹ̀ méjèèjì yẹn wọ́n sá. Èmi ti ń wò pé tán bá fẹ́ ní ilẹ̀ kó lè rìn mọ́. Àfi kó lọ máa wá wheelchair, èmi ò tiẹ̀ mọ̀ pé kò ìtàn síbẹ̀. Wọ́n padà rẹ́ ẹsẹ̀ méjèèjì yẹn, wọ́n rẹ́ níbi orókún yẹn.
ọwọ́ ẹ̀ méjèèjì wọ́n sa wọ́n rẹ́ méjèèjì tán du. Kí ló tí mo ń sọ eléyìí? Ìdí tí mo fi ń sọ ni pé Gambia ni mo ń sọ fún yín o. Gbólóhùn táwọn tó ṣiṣẹ́ yẹn wá ń fi lélẹ̀ ní pé nílùú àwọn ń bí o kò sáàyè fẹ́nikẹ́ni láti sọ̀rọ̀ ẹ̀ di agbésùmọ̀mí àbí ajínigbé. Ìpè so báwọn ò bá máa pàrokò ránṣẹ́ káwọn jẹ́ kán máa mọ̀ pé àwọn ò ní bẹ́ẹ̀ anybody ṣeré lórí ohun tó jọ bẹ́ẹ̀. Wọ́n máa sọ di iṣẹ́, wọ́n máa pọ̀. Ẹjọ́ ńgbà tí kinní bẹ̀rẹ̀ bí eré lọ́dọ̀ títí wa tá à ń pariwo ọjọ́ kinní àná. Ṣé rántí? Torí èmi rántí dáadáa, mo ṣe fọ́nrán lórí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ o. Bàbá tó kọ́kọ́ pe gbogbo wọn tó ń pín 1 million fún wọn torí pé òun lówó tó ní kán wá máa gba 1 million kán wá kúrò lórí ilẹ̀ yẹn fóun kán máa yọ̀ òun lẹ́nu mọ́. Aṣọ ń gbà yẹn pé bí ìgbà tẹ́ ẹ padà ń sọ fáwọn ẹni pé tí ń sanwó ìsákọ́lẹ̀ fún wọn ni wọ́n máa padà wá. Because now you are establishing the fact based on nǹkan tí wọ́n láwọn kà nínú ìwé ẹ̀sìn tó gbé dání nínú tó understand it. That's what he told them to do. You have to pay them ransom. Ransom ló san fún wọn pẹ̀lú 1 million tó fún ẹnì kọ̀ọ̀kan wọn yẹn. Now what about àwọn tí ò ní 1 million tí wọ́n nírú owó tí wọ́n ní ńkọ́? Àbẹ̀rẹ̀ question yẹn gbà yẹn pé ó yẹ kí ìjọba gbé arákùnrin yẹn kan sọ pé no, a sọ pé kán tì mọ́lé, but they should have cautioned him. And they should have cautioned everybody pé no, we should not allow this. Then the government should have been up and doing. Ṣé àwọn wèrè wọ̀nyí ṣé wọ́n gbìyànjú láti start this same criminal act? Ṣé wọ́n gbìyànjú ẹ̀ ní Ghana ni? Ghana ò fún wọn láàyè. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí Ghana tán fẹ́ bẹ̀rẹ̀ ní Ghana síbò wọn tán lé gbogbo wọn dànù. Ọ̀pọ̀ wọn tán lé inú Nàìjíríà ni wọ́n end up sí. Forget about ariwo tí gbogbo àjọ ń pa pé àwọn kan ló lọ kó wọn wá. Ṣé gbogbo àwọn tó wà nínú Nàìjíríà sì tí wọ́n ń pààyàn tí wọ́n ń ṣe ṣé gbogbo wọn làwọn tán lọ kó wá? I agree with you. Àwọn kan lọ kó wọn wá. Nínú ara àwọn tẹ́ ló lọ kó wọn wá náà làwọn èèyàn tẹ́ ń sọ pé ká máa tẹ̀lé ìwà àbí ṣé mo parọ́? Like I do tell people, o lè sọ pé o fẹ́ sòótọ́ kó wá máa sọ òótọ́ níwọ̀nba bí tí ó bá ti gbé ẹ lẹ́sẹ̀ àbí tó bá ti pè ẹ́. Tó bá fẹ́ sòótọ́ wàá dúró tán wàá sọ òótọ́ yẹn kan lẹ̀ ni. Tó bá dẹ̀ mọ̀ pé o fẹ́ sòótọ́ wàá jẹ́ kí gbogbo yẹn wọ́n pé bí wọ́n ṣe rí rè. Bó o lè máa choose ibi tó ti fẹ́ sòótọ́ àti ibi tó ti fẹ́ defend irọ́. You can't do that. It's not possible. Ẹnìkan ò kí ń jẹ méjìlá bàràdé. Ohun tẹ́lẹ̀ fẹ́ dà ẹ ti dà nísìn. Ẹ wo ibi tí wọ́n ti ṣe ìpàdé olóṣèlú lókè ọ̀yà. Tí wèrè tó pe rẹ̀ láàfáà yẹn bọ́ síta tó ń sọ pé kán ṣó àwọn infidels yẹn. Wọ́n wá ṣó fọ́nrán yẹn, wọ́n ṣó fídíò yẹn. Mo wá rí láàrin wọn ń bẹ̀. Mo fẹ́ pàkíyèsí yín sí tó bá yẹ pé tí ìró lọ bẹ̀. Ẹ rí Árábù tó jókòó sáàrin wọn tó wà láàrin wọn bẹ̀ tó ń rẹ́rìn. Àwọn tó ń rán wọn ṣẹ́ tó ń gbówó fún wọn nìyẹn. You see, some of you ẹ máa ń gbọ́ pé àwọn country kan ti wà rí tí wọ́n jẹ́ Christian country, but nílẹ̀ tó mọ́ lẹ́ni wọ́n ti di Islamic country tó yẹ pé ẹ lè gbóòórùn Christianity ń bẹ̀ mọ́ tí wọ́n bá tiẹ̀ sọ fún yín. Táwọn tó mọ ìtàn history tí wọ́n bá sọ fún yín pé ibi tẹ́ ń wò yẹn o Christian ni wọ́n tẹ́lẹ̀ o ẹ lè mọ̀ because ẹ lè rí traces ẹ̀. Táwọn tó mọ Bíbélì tí wọ́n bá sọ fún yín pé ìlú yìí ni wọ́n ń sọnù Bíbélì orúkọ tó ń jẹ́ ń bẹ̀ ni o òun ló ti di bábá ń sìn ẹ lè mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tẹ́ ń rí lẹ́ni tó yẹ pé tẹ́ bá débẹ̀ ẹ lè rí kọ́lọ̀ dúdú kankan ẹ lè rí dúdú ẹyọ kan rárá. Don't deceive yourself pé kò sí dúdú ń bẹ o dúdú wà ń bẹ o. Systemic elimination of yọ wọn kúrò nínú àwọn tá a máa kà mọ́ àwọn èèyàn lú yẹn o. Yes. A ti ṣe ètò a ti sọ̀rọ̀ lórí àwọn GMO nǹkan. Irú àwọn nǹkan tí Bill Gates ló ń fẹ́ máa wá kó wá fún yín Nàìjíríà ń gbà kan. You see all this stuff, they can use it to wipe out your race if you are not careful. Wọ́n lè fi pa ẹ̀yà yín rẹ́ tẹ́ ẹ bá ṣọ́ra. Because tán bá mú àwọn kinní yẹn tán bá modify ẹ̀ ní ọ̀nà pé kí gbogbo àwọn ọkùnrin kán má lè produce nǹkan tó máa di ọmọ mọ́. Kí àwọn obìnrin kí wọ́n má lè máa bímọ mọ́. Dẹ́ ẹ sọ fún mi.
báwo lẹ ṣe fẹ́ increase ìgbà tó bá yá báwo ni race yẹn tí ò ṣe ní parẹ́. All these things are possible. Ẹ má tanra yín pé kò possible. Títa àwọn kan nìyẹn tí wọ́n ń lò tán dẹ̀ lè lò. Bá àwọn wèrè ẹranko tá à ń sọ wọ̀nyí àwọn ní láyé John tó bá lọ wo ìgbà tán náà ń ṣòwò ẹrú tó bá lọ wo gbogbo ohun tán ṣe wàá gbọ́ bọ́n ṣe láwọn máa ń tẹ ọkùnrin ládàá ń tiwọn wọ́n máa ń tẹ ọkùnrin gbogbo ọkùnrin dúdú tán bá ti mú wọ́n á tẹ̀ lọ́dàá so that way kò lè bímọ mọ́ kò lè procreate so wọ́n bá mú lọ kó lọ máa ṣọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ìyàwó wọn adìẹ núgò ni bí ìyàwó wọn gan bá fẹ́ràn ẹ̀ mọ̀ bá sílé wá rò pé bóyá bákan kò lè bímọ. So if you are looking at some àwọn bìkan lẹ́ni tẹ́ ẹ̀ rí dúdú ń bẹ̀ tẹ́ dẹ̀ gbọ́ pé wọ́n ta dúdú lẹ́rú síbẹ̀ dúdú ti wà ń bẹ̀ rí ẹ jẹ́ kó rí oníkálukú wa kó máa pé wá bí rẹ̀ ó lè máa wo pé kò possible in 2000 years in 20,000 years kò lè possible pé wọ́n lè gba Nàìjíríà lọ́wọ́ Nàìjíríà ò lè di ìlú tí àwọn Àràbù máa wá jókòó síbẹ̀ tó yẹ pé ẹ máa débẹ̀ ẹ máa wá dúdú tì má tàn rẹ o. Don't deceive yourself. Ó possible dáadáa. Tán bá ti ṣe rí. Tán bá ti experiment ẹ̀ ń bì kan rí. Tí wọ́n dẹ̀ ṣe successfully. Gbàgbé bó ṣe jẹ́. They can do it anywhere. Anytime. Bí a ṣe máa jókòó tá a máa sọ fúnra pé kò possible ni. And possibility wà pé wọ́n ti ń ṣe already láàrin yín ẹ̀ẹ̀kan fúra ni. Because gradually àwọn tán náà fẹ́ máa fọ́ọ̀ṣì ṣàríà lé yín lórí yìí àwọn tó ti ń sọ fún yín báyìí pé Muslim ticket let's show the infidels. What do you think is coming next? What do you think is coming next? Ta ló yẹ kó máa pariwo báyìí kó máa shout kó máa yell at the top of their voice online lójoojúmọ́ kẹ́ máa pe gbogbo àjọ àgbáyé pé ẹ wá gbà wá kalẹ̀ o. Wọ́n ti ní wọ́n fẹ́ pa wá run o. That statement is enough for you to put on social media, to send to anywhere in the world and tell them that this is what these people are planning. But everybody is sitting down right now, watching, on lo party, and ṣe oríṣiríṣi. Now, when everything boomerangs, then everybody will come yelling, shouting, hey, oh. Attendance of easy, but that is the only way. They will not come. Hey. That's why I said, Èmi, ọ̀pọ̀lọpọ̀ ohun tó yẹ ká sọ, kọ́rọ̀ tó débi àti sọ. Ohun tó jẹ́ máa sọ eléyìí ni pé this is a very critical issue. But it seems a lot of people are not seeing it that way. Àrí bí nǹkan ìròyìn. Ẹlòmíì gan tó wá sọ lórí social media, ó wá sọ nítorí pé òun ní nǹkan tí ó ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí. I'm not accusing anybody of anything and I'm not blaming anybody for anything. But I'm saying we need to improve on the way we handle stuff like this. We need to improve on the way we discuss it. We need to improve on the way we treat it. Ọ̀pọ̀lọpọ̀ wa tá máa ń jáde, tá máa ń sọ̀rọ̀, tá máa ń gbìyànjú. Wọ́n máa lé wa kiri, wọ́n máa wá wa kiri, wọ́n láwọn fẹ́ gbé wa, wọ́n fẹ́ pa wá lẹ́nu mọ́. But most of you don't care. You don't care. Ẹlòmíì gan máa kó sí trouble. A máa jáde. A máa wá sọ pé ara o, ẹni lẹ́tọ̀ọ́ o, ẹ lẹ́tọ̀ọ́ láti ṣe báyìí fún o. Ńgbà tí ara bá tú everybody tán, they don't care. Kò tiẹ̀ tó kán tó mọ́ sọ fún yín pé àwọn èèyàn kan ń pariwo lórí social media lásán ni. And then you tend to ask yourself pé meanwhile, ariwo tó ń sọ pé o kàn pa lásán yẹn, àwọn kan ti mú ẹ lọ́tà. They are looking for you pé jọ́ táwọn bá rí ẹ àwọn àti ẹni wàhálà táwọn jọ máa fà. Because ariwo tó pa yẹn tó ṣe yẹn, ó dí wọn lọ́wọ́ nǹkan tó fẹ́ ṣe kò jẹ́ kán rí nǹkan tó fẹ́ ṣe. Ó dẹ̀ dùn wọ́n. Àmọ́ gbogbo nǹkan bẹ́ẹ̀mi bá ti rí ọ̀rọ̀ àwọn bàbá wa kan tó ti ṣàkàwé ẹ̀ màá kàn rẹ́rìn màá ní àwọn bàbá yìí Elédùmarè fún wọn ní làákàyè tó pọ̀ Elédùmarè jogún ọpọlọ fún wọn tó pọ̀
ara rú bẹ́ẹ̀ ni bí ọ̀rọ̀ tán sọ pé ńgbà tá a bá so lókùn lóore tán ìso ló mọ fi ń dúpẹ́. Ohun tí màá kàn padà ka ọ̀rọ̀ yẹn sí nìyẹn, màá kàn rẹ́rìn ni màá ní àwọn bàbá yìí Elédùmarè ló mọ bọ́n ṣe rò ó débì ìtàn tún fi ọ̀rọ̀ ìtàn tún fi kọ́ wa lọ́gbọ́n pé gbọ́kàn ẹ̀ sí bí pé ó ṣeé ṣe tó bá ṣe kinní ìtàn o, ohun tó gbàgbọ́ ń bẹ ó lè jẹ́ ohun tí ó bí ọ́nú o. And I don't want anybody to see me as somebody that is against any religion. I'm not against any religion. And I'm not against anybody that is practicing their religion peacefully. Tó bá gba gbogbo tí mo sọ látàárọ̀, gbé kéèsì Kwara State kó fi ṣe case study fúnra rẹ̀. Use Kwara State issue as a case study. Most of the people affected by everything that happened are Muslims. Most of them. I'm not saying all of them. Most of the communities affected, there are areas that we all know, when they say, oh, the people in that area, we will say majority of them are Muslims. So now ask yourself, how could somebody come and say you are trying to Islamize people that are already Muslims? People that are already Muslims. You said you wanted to Islamize them, and because they did not allow you, that's why you started coming there to cut them away. Mi fẹ́ lo èdè òyìnbó ọ̀rọ̀ yẹn. Okay, that's why you are coming there. Láti wá máa jí wọn gbé. Mo gbọ́ tán ni wọ́n ń sọ̀rọ̀, wọ́n náà ń sọ oríṣiríṣi pa àwọn yẹn náà ń sẹ́ pé wọ́n ò fipá bẹ́ẹ̀ nìkankan sùn. They play. Ẹ máa tan ra yín. They play. Mo ṣáà fẹ́ nígbàgbọ́ pé gbogbo àwọn olórí ìlú yẹn àtàwọn ọkọ gbogbo ẹ̀yin tí wọ́n kó lọ àtàwọn bàbá àwọn tán kó lọ yẹn wọ́n kó gbogbo yín lọ hospital. Kán lọ flush inú yín kẹ́ tó di pé yín náà tún wá bí ọmọ àlè kalẹ̀ sáàrin wa. Kẹ́ tó wá máa bí àwọn ọmọ burúkú, àwọn ọmọ àlè, àwọn máa bí ìpàbẹ́ sáàrin wa. Ọ̀ká bímọ ti ẹlẹ́ òbóró ni. Táwọn yẹn náà máa tún dìde ńjọ́ kan lọ́jọ́ iwájú tí wọ́n tún máa wá yọ àwọn ọmọ wa lẹ́nu. I hope they've taken all of you to the hospital láti lọ flush inú yín. Yálà ẹ jẹ́wọ́ àbẹ́ ẹ jẹ́wọ́, kán lọ flush inú gbogbo yín. Kẹ́ tó wá bí àwọn ọmọ àlè kalẹ̀ jọ sáàrin wa again. Àtọ̀ eré la fi bẹ́ sí o. Àtọ̀ náà tó bá jáde nídìí àwọn ajínigbé wọ̀nyẹn. Tó bá wo ara yín tẹ́ bá fi bímọ sáàrin wa, irú ọmọ bí tí wọ́n lẹ máa bí o. Lẹ́ẹ̀ bá réèyàn sọ fún yín kẹ́ tètè máa gbọ́ báyìí. So kó tó wá di pé ẹ̀ ń jẹ kòkòrò tí ò da lọ́sàn gangan sí tẹ́ẹ̀ni réèyàn sọ fún yín tí ó wá dòòlù tẹ́ẹ̀ni jẹ́ kí gbogbo wa sùn ká tètè máa ránra wa létí báyìí. Ká tètè máa ránra wa létí báyìí. Like I said, ìwọ tó ò bá nírú wa yẹn lọ́wọ́ tó bá belong to that carcass, tó dẹ̀ believe in all this ni wàá sọ pé wàá mọ̀ lọ́kàn rẹ̀ wàá dẹ̀ declare pé no that's not me. Èmi kọ́ náà ń bá wí. Bó jáde ńsìn bó bá ní ẹ̀yà Yorùbá apààyàn ni wọ́n kinní kan, màá kàn wò ẹ́ pé ó bú ẹ̀yà mi, ó lè dùn mí, ó lè bí mi nú. But automatically, immediately, instantly ni màá yọ ọ̀rá mi kúrò, màá yọ àwọn bàbá mi, àwọn bàbá ńlá bàbá mi àti ìrandíran mi, màá yọ wọn kúrò ńbẹ̀ torí mi gbọ́ nínú history wọn rí pé apààyàn nìkan kan nú wọn. And that's why I do tell people, when somebody say, hey, all of us are guilty, gbogbo ara lọ́wọ́ ńbẹ̀, irọ́ o. Ibi tẹ́ bá ti pín àmọ̀làdé ni kẹ́ jóde. Ẹ mọ̀ra yín, ẹ̀yin tẹ́ lọ́wọ́ ńbẹ̀. Èmi àti yín kọ́ la lọ́wọ́ ńbẹ̀. Whatever tẹ́ lọ́wọ́ ńbẹ̀, whatever tẹ́ ṣe, ẹ̀yin lẹ mọ̀ra yín. Ẹ má sọ ẹ̀ṣẹ̀ yẹn, ẹ má sọ di àǹkó. Don't play on my intelligence. Ẹ wá máa play game psychological manipulation lórí àwọn èèyàn. Gbogbo ara lọ́wọ́ ńbẹ̀. Ẹ dákun, ṣé ilé ìjọba tí mo jókòó sí tí mo ti ń rú tí mo ti ń pàṣẹ ni mo fi lọ́wọ́ ńbẹ̀? Ilé epo tí mo ṣí kalẹ̀ tí èèyàn fẹ́ ra epo 10 naira tí mo á te epo 8 naira fún 10 naira ni mo fi lọ́wọ́ ńbẹ̀? Àbẹ̀wò ńbẹ̀. Ṣé kaṣú ni mo gbé kalẹ̀ ni tí mo ní 5 naira ni tán wá fún mi lówó tí mo wá gbé kaṣú tí ò dá fún wọn ni tó fi ní mo lọ́wọ́ ńbẹ̀?
ẹ̀yin tẹ́ bá lọ́wọ́ ń bẹ̀ ní kẹ́ ẹ mọ́ra yín o. Ẹ má sọ wàhálà àtàǹkó yín, ẹ má sọ dẹgbẹ́jọdá sí wa lọ́rùn. Ẹ̀yin tẹ́ bá jọ ń jẹ́, tẹ́jọ́ ń pa, tẹ́jọ́ ń kún, tẹ́jọ́ ń ṣe ní kẹjọ máa jọ sọ pé ẹ lọ́wọ́ ń bẹ̀. Àwa kan ò bá yín lọ́wọ́ ń bẹ̀ o. Okay? Èmi ò bá yín ṣe àǹkó ẹ̀ṣẹ̀ o. Oníkálukú, yes, nobody is perfect. Kò dẹ̀ sẹ́ni tó mọ̀ bọ́n ṣe máa ń sọ. I agree with you. But kóníkálukú mọ ẹ̀ṣẹ̀ tóun bá ṣẹ̀. Èèyàn kan ni mo sọ ń sìn pé ní Gambia wọ́n ló jíyàn gbé, mo sọ ń tán ṣe fún, mo sọ fún yín. Ṣé ẹ pé ń tán ṣe fún yẹn òun kọ́ ni wọ́n ń ṣe fáwọn tó jí nǹkan? Ọ̀rọ̀ mi ò yé yín. Ohun tó ṣe fóun yẹn òun kọ́ ni wọ́n máa ṣe fún ẹni tó bá jí nǹkan. Ẹni tó bá jí nǹkan wọ́n ló nǹkan míì tí wọ́n ó ṣe fún tó yàtọ̀ sí ohun tí wọ́n ó ṣe fún ẹni tó jíyàn gbé. Ṣáwá lè máa categorize ẹni tó jí nǹkan tá mọ̀ pé ọ̀tọ̀ ni jí ẹ̀ṣẹ̀ tó máa ṣe fún, ká wá categorize ẹ̀ papọ̀ mọ́ ẹni tó jíyàn gbé tá ti mọ̀ pé irú nǹkan tí mo náà ṣe fún yẹn náà ṣe fún. Kò jọra wọn, kò bára wọn lọ. Kò bára wọn lọ. Ọgbọ́n àti máa fi àwọn èèyàn sí psychological trauma ni pé ẹ gbogbo ara lọ́wọ́ ń bẹ̀. Ẹ̀yin tẹ́ lọ́wọ́ ń bẹ̀ ni kẹ́ ẹ mọ́ra yín. Tẹ́ bá dẹ̀ lọ wá origination ọ̀rọ̀ gbogbo ara lọ́wọ́ ń bẹ̀. Ẹ rí pé àtọ̀dọ̀ àwọn pastor yín àtọ̀dọ̀ àwọn àfáà yín lọ́rọ̀ yẹn ti originate wá. Nítorí ìjẹkújẹ tán jẹ tán mọ̀ pé àwọn ti jẹ. So wọ́n ní láti gbé ẹ̀ṣẹ̀ yẹn wá kán wá gbé kọ́ yín lọ́rùn pé gbogbo àwọn làwọn jọ guilty. And you all accepted it. Wọ́n máa mú abnormality, wọ́n á sọ di normalcy mọ́ yín lọ́wọ́, wọ́n á dẹ̀ force yín láti accept it. Bí irú yìí táwọn kan try láti ṣe é sí pé ní choice. We just have to support. Tá bá ti support, a fẹ́ kó bá ran Yorùbá nìyẹn. In the first place, tá sọ pé ẹ má jà ṣe bẹ́ẹ̀ yẹn, ọ̀nà tó máa pé gbogbo wa ni tó máa dá tínú gbogbo wa máa jọ dùn. Ẹ jẹ́ àgbàbẹ̀. Kí ló yẹ tán force wa wá síbi ọ̀nà tí ò dá yìí? That you are not trying to convince us pé ní choice mọ́nsìn. When we had a choice, why didn't you let us take that choice that time? Ṣé bá ṣe fẹ́ máa ṣe lọ ní tàwa sọ pé ó máa dá ńjọ́ kan? Even some people tí mo rí tẹ́lẹ̀ bíi pé àwọn èèyàn téèyàn lè bá rìnrìn àjò pé maybe something can happen. I now see them pé kòlòfo lásán ló pọ̀ ń bẹ, irọ́ àsán ẹnu. Kòlòfo irọ́ àsán ẹnu ló kún bẹ̀. It's a pity mo wà lórí ọ̀nà mi lè fi àwọn fọ́nrán hàn yín. These things that you guys are seeing, kò ń ṣòní ló bẹ̀rẹ̀. This pattern started rising. Lọ́dọ̀ tèmi ni o. My own observation ni mo ń sọ now. Some other people have been observing this long before now. But for me, I started this observation about 6 years ago. Then I came across a video where one sheikh from one of those Arabian countries was explaining that in the next few years, they are going to take over the whole world and Islam will control the whole world. That was what he said. And he was explaining what will happen. Likewise, he was also backing it up with some verses from the Quran. Èmi ò mọ Quran ká mi mọ bí tó wà. So if I'm telling you pé òun ló sọ, òótọ́ ni mò ń sọ fún ẹ, I'm not lying. And he was saying it. No, that's how it was written. But it's been written that this thing is going to happen. They are going to take over the whole world. Kí lẹ rò pé America, kí lẹ rò pé fa wàhálà ọ̀pọ̀lọpọ̀ àwọn ará Somalia tí wọ́n dá padà sílùú wọn? Kí lẹ rò pé fa pé wọ́n dì? Ṣé bíbi kí wọ́n yóò tán ká máa wá bẹ́kùnbẹ́kùn kiri ni? If that your so-called Sharia is good, okay, why did you leave your country to come to other people's country? Níbi tí wọ́n ti lo Sharia, tán dẹ̀ ń gbégbé ayé tó lọ́rùn tí nǹkan dá. And then you came there, you are stealing their money, lying to the government, taking millions of dollars, siphoning it back to your own country in Somalia, and then you are trying to cause trouble here. That is a must. You must establish Sharia in America. The same person tó fẹ́ establish Sharia in Jowo ìjọba America kó.
wọ́n ṣe láàánú ni o, asylum ló fi wọ́ bẹ́ o. Ìsì ń jẹ́ owó wọn kó, ó sì fẹ́ introduce sharia. The same sharia tó ń sọ pé ó ní kan gé ọwọ́ kan gé ẹsẹ̀ olè. Ṣé tán bá mọ̀ òun ní ìsìn tán gé lọ́wọ́ tán gé lẹ́sẹ̀? Ó dẹ̀ ti mọ̀ pé America ò ní ṣe bẹ́ẹ̀ fóun because America doesn't believe in that. They don't believe in that. Likewise, other countries that are civilized, that all these people are running to, they will foment trouble, they will cause trouble, cause chaos. Where there is peace, they will bring trouble. Once they bring trouble, they run away and go somewhere else. Hoodlums, olè gbogbo, aláìníláárí. Ohun tó ń ṣe mí láàánú tó ń ká mi lára ni pé all of you ẹran orí mọ́ ṣọ́ọ̀ṣì kókókókókókókó gbogbo àwọn dadi jí o Christian Association of Nigeria gbogbo wọn láti gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ yìí o. Only few àwọn tá a dẹ̀ gbọ́ tí wọ́n ń sọ̀rọ̀ yẹn, they are not the type of people that we see that goes to Aso Rock. They are not the ones that we knew pé wọ́n ní connection pẹ̀lú àwọn kan. Àwọn tó ní connection yẹn àwọn tí gbogbo yín gbójúlé tẹ máa fi ń sọ pé kíní yẹn ò possible níbi táwọn bàbá kíní kan wà, níbi táwọn màmá kíní kan wà. Where are they now? They are not talking. Àwọn tí gbogbo yín nígbàgbọ́ pé if they open their mouth and talk, the world will shake. They are not talking. Is it because gbogbo wọn ní private jet wọ́n máa sá lọ tó bá dún gbàmù? Àbí torí kíni? Ẹ tètè wẹnu lẹ̀kẹ́ wẹnu ọkọ o. Wọ́n ti bẹ̀rẹ̀ sharia. Wọ́n fi tipátipá force gbogbo yín to accept whatever they say or do. Wọ́n ti bẹ̀rẹ̀ sharia. Àwọn kan lérí mọ́ yín pé ẹni tó bá sọ̀rọ̀ àwọn máa wá gbé, àwọn á gbé wá sílùú àwọn á dẹ̀ ṣe nǹkan tó bá wù àwọn fún. Wọ́n ti ṣe sharia. Wọ́n lọ ń káwọn èèyàn mọ́nú ìlú wọn, wọ́n kó wọn, wọ́n dẹ̀ tún láyàláyà wọ́n sọ pé dìtà fi kó yín. A ní kẹ́ ẹ gba ẹ̀sìn tá a mú wá fún yín ẹ gbà. Torí ẹ̀ ló jẹ́ a mú yín. So tell me what will happen nígbà tí wọ́n bá ṣòfin sharia yẹn tó bá bẹ̀rẹ̀ sí lò. Tell me what will happen. Ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n o, afẹ́fẹ́ ló máa ń gbé lọ. Like I said, mo níṣẹ́, mo lẹ́bí, mo lọ́pọ̀lọpọ̀ nǹkan tó yẹ kí n ṣe. Ṣùgbọ́n torí pé kí ọkàn mi lè mọ́, kọ́kàn mi lè balẹ̀. Lẹ́yìn eléyìí tí mo sọ pé no, I've done my own part. Ìwọ̀nba bí tí mo láǹfààní tí mo lágbára dé, mò ń ṣe. I just want to clear my conscience. That's why I'm doing this. And I want this to be out here on social media so that we can reference it if we need to. Elédùmarè á wà pẹ̀lú gbogbo wa, apalẹ̀ àtọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa mọ́. Elédùmarè á kọ́ gbogbo wa mọ̀ ṣe o. Fún gbogbo àwa tójú wa sì dí, tá tí mọ̀ pé ẹ̀tàn ló pọ̀ nu gbogbo tán gbélé wa lọ́wọ́ ẹ̀ pé ọgbọ́n àti tàn wá débi tí wọ́n á gba gbogbo tó yẹ kó jẹ́ tiwa tí wọ́n á máa fìyà jẹ wá ni. Elédùmarè á ṣí wa lójú inú, á ṣí wa ní tìta, á ṣí wa létí inú, á ṣí wa ní tìta. Á rí gbogbo tó yẹ ká rí. Torọ́pọ̀lọpọ̀ yín torí ojú inú yín tí ò tí ì ṣí, ẹ wà lára àwọn tí Elédùmarè fẹ́ lò láti yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ yín ló jẹ́ pé nu ilé tẹ́ ti wá àwọn nǹkan agbára ńláńlá wà ń bẹ̀. Ṣùgbọ́n torí pé ojú inú yín ò tí ì ṣí pé Elédùmarè mọ̀ fi nǹkan yẹn jíǹkì yín torí irú ọjọ́ òní ni. Òní ò tí ì jẹ́ kẹ́ ẹ mọ̀ lọ́rọ̀. Elédùmarè á wá ṣe yín láàánú, á jẹ́ kójú inú yín ṣí títí ìgbà tá a bá tún pàdé. Èmi ọmọ yín ni Dr. Ọlábánjí Ọlágúnjú tí gbogbo yín pè ní Dr. Mike Ọlá. Ó dàbọ̀, ire.